Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀dẹ̀ ọ̀dà bí àní rí ń gbé sọnù bí ò sí bí ọmọ. Bùwọ́ omi láà máa gbọ́nù léyìí, àní gbọ́ bùwọ́ àgbo. Ara inú olóko ara òní ni wá, ara inú ọlọ́sàn ara òní ni wá. Ọ̀gẹ̀dẹ̀ tí ń wó mi, ọ̀gẹ̀dẹ̀ kì í wó mi tí ó. Àní wówó tì ní ayé wa o. Aṣọ ọkú ọ̀fẹ́ ni, ayé òní da bọ̀ á lọ́rùn. Aṣọ gbèsè ọ̀fẹ́ ni, ayé òní da bọ̀ á lọ́rùn. Ayé òní ta á lọ́fà abú o. Tó ẹnu ọ̀kẹ́rẹ́ ní kó bọ́kẹ́rẹ́ o, ẹnu wo ò ní kó bá wa o. Ẹnu asínrín ní kó bá sínrín o, ẹnu wo ò ní kó bá wa o. Ẹnu tiwa yóò fari wọlé wá fún wa ni, àmín. Ọyọ wá nǹkan kan fìdílé tàbí kan fìdílé nǹkan kẹsẹ̀nu kẹ́mú bálé léyìí. Ẹyẹ pariwo mọ́, ẹjẹ́ akọ́ra wa lọ́gbọ́n. Tùràrí ajíra. Tùràrí ajíra. Ajíra kọ́ ni mo pè o, ajíra. Tùràrí ajíra yìí, ajíra nìkan kọ́ ní ṣiṣẹ́ fún. Ṣé a mọ̀ pé ní sọ ẹlòmíì ó rè lórí ẹlẹ́dẹ̀, orí ìmọ́lẹ̀, orí kọ̀ǹkọ̀, orí ìmọ́lẹ̀, ọ̀wọ́nlẹ̀, ó ṣe kinní kan, mo ò jẹ́ ó ṣiṣẹ́. Àwọn ológẹ̀ẹ́sì wọn ní power pass power. Àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ pé wọ́n máa ń yan ilẹ̀ kọjá fáwọn èèyàn. Àwọn ẹlẹ́sẹ̀ burúkú ẹ̀dá mẹ tó yẹ pé tó bá ti dá ẹsẹ̀ tẹnu ilé ìtajà rẹ báyìí, nǹkan ó sì dá parò fún yẹn. Tó yẹ pé wọ́n ti fi nǹkan burúkú sẹ́sẹ̀ tí wọ́n bá ti da wọnú ọ̀dọ̀ rẹ báyìí, nǹkan dá parò ni. Ọwọ́ làwọn ẹlòmíì fi sí tí wọ́n bá ti fi bàyàn lọ́wọ́ báyìí ní tọ́wọ́ gba kọ́bọ̀ mọ́. Tùràrí yìí tí èèyàn bá ń fi sí ibi tí èèyàn ti ń ta ọjà, eku ó máa ké bí eku, ẹyẹ ó máa ké bí ẹyẹ, gbogbo nǹkan ó máa lọ ní gbẹdẹmukẹ. Kódà níbi tí tùràrí yìí dáa dé, ẹni ó bá ní mọ́tò, àáfin sára mọ́tò ẹni. Àrùn tí máa ṣẹni tí ń lo mọ́tò, àrùn yẹn náà wọ́n á máa fi ṣe mọ́tò. Ẹ mọ̀ pé ẹlòmíì ní mọ́tò ni. Ẹ mọ̀ iye ẹni tó fara ti mọ́tò yín tó dúró níta. Ṣé ẹ mọ̀ pé mọ́tò gan máa fara kó wo aláǹtakùn? Bẹ́ẹ̀ ni, ayé a máa takùn díwọ̀n náà. Ó lè má fi jáàmù o. Ṣùgbọ́n gbogbo ọjọ́ tó bá ti ń gbé mọ́tò yẹn káàkiri báyìí, àwọn ayé ti tíráàkì ẹ̀. Gbogbo ibi tí èèyàn bá gbé lọ, èèyàn ní ràánú gbà. Ọlọ́run má jẹ́ gbogbo etí tí ń gbọ́ mi, Ọlọ́run ò ní jẹ́ ti yín ó rí bẹ́ẹ̀. Ńjọ́ tẹ́lòmíì ti ra mọ́tò ni wọ́n ti máàkì àwọn òjì pààrọ̀ rẹ̀. Wọ́n jẹ́ ó lo ògbó kọ́ má kọjá ẹyọ kan yẹn. Bẹ́ẹ̀ ni, yẹ́lòmíì sì ti rà ńjọ́ náà ní ti náwó lé lórí. Ẹlòmíì ń fi ti ẹ̀kérò ni, wọn ò jẹ́ ọ̀rà kójọ lórí ẹgbèsè ní fi ń yí gbèsè bí ti ń sanwó epo, wọn á ní táyà jò lọ́la, wọn á lọ́lọ́pàá mú ńjọ́ mẹ́rin, wọn á ní kinní kan sí kinní kan. Ẹ̀yin lẹni iṣẹ́ yìí ọjà rẹ̀, àgbẹ̀ gan fi sóko tó ti rokoroko tí gbogbo eré ti fẹ́ẹ̀ dàrú. Ẹ̀yin ẹnjiníà, mẹkáníìkì, bíríkìlà, ẹ̀yin náà fin. Ẹ lọ bá ń tọ́jú ewé pín, igi pín, ewé rẹ̀, ẹ tọ́jú ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ewé èsìsì, ẹ bá ń tọ́jú ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Èsìsì gidi ni o. Ẹ gbọ́, ata àjọsìn, ẹ bá ń tọ́jú ẹ̀. Ewé òwò akẹsẹ, ẹ wà lọ́pọ̀lọpọ̀. Ewé àkéréjùpọ́n, ẹ wà lọ́pọ̀lọpọ̀. Ìkùn òjá, ẹ wà lọ́pọ̀lọpọ̀ kọ́pọ̀ rẹ̀kẹ̀tẹ̀. Ewé réré akọ, ewé réré abo. Ẹja òjíjí gbígbẹ. Ẹja òjíjí gbígbẹ yìí ó níye tá a wá sí. Àti àwọn nǹkan kankan tá a fi kún. Tá a bá parí tùràrí yìí tán, á yọ ńbẹ̀, á fi kún nǹkan kankan tá a fi máa lò papọ̀. Tó bá ń lo tùràrí yìí, inú èpè inú àdúrà ó fún mi lọ́kàn ńbẹ̀. Gbogbo àwọn tùràrí tí mo ti filẹ̀, ẹ̀yin náà mọ̀ pé gbáǹkọ́ gbè ni. Ẹ lọ ṣe. Ṣùgbọ́n gbogbo àwọn eléyìí ló ní kóòdì, o lè ṣe é fúnra rẹ̀, má tan ara ẹ jẹ. Tó bá lọ lu ọ̀pọ̀lọpọ̀ dàbí pé wọ́n ti kà á tán, èmi ò kà á tán o. Ó ní kóòdì nú, òògùn tá a bá fowó sí ẹ̀yìn àrò ní gbé. Tó bá fẹ́ àbọ̀ sí, bó ṣe rí nù ni. Tó bá fẹ́ àbọ̀ bọ̀ sí.
mú nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +2348032983298 tún gbálẹ̀ kan +2348032983298 yẹn fún nọ́mbà zen mi +2348089038658 ọ̀gbọ́n dáadáa +2348089038658 gba nọ́mbà glo mi +2347059780034 tún gbálẹ̀ kan sí +2347059780034 yẹn fún nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928 ọ̀gbọ́n dáadáa +2290154651928 gbogbo ohun tá a kà kalẹ̀ fún wa àwọn iṣẹ́ mi tá a kà tó pé pérépéré èyí tá a bá ti kà tẹ́rí pa kóòdì tó bá fẹ́ ààbọ̀ sí. ẹ ti gbọ́ à ń gbádùn yín nìkan kọ́ là á gan fẹ́ jẹ èrè tiwa náà ń bẹ lọ́wọ́ tẹ̀yìn náà yín náà máa ṣẹ̀san oore. má pè mí pé iṣẹ́ báyìí tẹ́ fi sílẹ̀ mo fẹ́ gbàdí rẹ̀ kí ni kí n fún yín ń tọrọ owó lọ́wọ́ rẹ̀ tó bá bùn mí lówó ń gbowó o ṣùgbọ́n kọ́ máa pẹ́ torí iṣẹ́ báyìí tẹ́ fi sílẹ̀ yìí ní fún ọ má torí ẹ̀ bí mi o sì má mẹ́sẹ́ẹ̀jì mi pé iṣẹ́ báyìí ẹjọ́ báwo ni ká ti lò yìí ní dán lóhùn rẹ̀ wọ́n tó bá join private group ọ kẹ́kọ̀ọ́ ó sì máa gbá àwọn àlàyé yẹn ṣùgbọ́n ṣé tá a bá kóòdù báyìí má béèrè lórí ẹ̀ rárá ṣùgbọ́n àwọn èyí tá a kóòdù tó wà nílẹ̀ pé o fẹ́ gbálàyé ẹ̀ dáadáa béèrè lọ́wọ́ mi ní yàrá àṣírí àdá olóhùn wọ láti Nàìjíríà lọ 10,000 lẹ́ẹ̀fì wọ yàrá àṣírí tá à ń pè ní private room ṣùgbọ́n tó bá jẹ́ pé public ló bá fẹ́ wọ̀ ọ̀fẹ́ nìyẹn ọ̀ láǹfààní ìbéèrè kankan kàn jẹ́ mẹ́mbà lásán ni so bí yẹn náà ṣe wà nìyẹn tó bá ti wá san 10,000 wọlé tó ṣùgbọ́n ti parí ọ máa sanwó mi ẹ̀yin láti orílẹ̀-èdè Benin lọ sẹ́mi lówó tí kò sówó kò sọ̀rọ̀ ni o ẹ̀yàn mi lórílẹ̀-èdè Benin ẹ kú ojú lọ́nà títí ọ̀sẹ̀ tí ń bọ̀ á pàdé ara wa láyọ̀ lẹ́yìn Túndé Motors lẹ́yìn ọjà Túndé Motors ìbẹ̀lọ̀dọ̀ mi kò ṣe jẹ́ nù ṣùgbọ́n ní orílẹ̀-èdè Côte d'Ivoire sódè sí Makassi àbòbò ẹ̀ láti pàdé ara wa ọlọ́run ọdún bọ̀ o járe tiwa ṣe o béèrè àkọsẹ̀jáyé rẹ kí ló kù nú ọ̀rọ̀ rẹ níbo lọ bá a dé tìyín ò ní takú bí ọkọ̀ tí ò lè ponú o àǹtí wọn ò béèrè ọkọ rẹ o wọn ò béèrè àwọn ọmọ yín o wọn ayéfẹ́kẹ́ tọ́ka àṣeyọrí yín o gbogbo wa látọ́ka àṣeyọrí rere níjọ́ tọ́lọ́run tọ́ dá ìjàpá ọ̀dálé rẹ̀ mọ́ ni o ọlọ́run kọ́lé rẹ̀ fún wa níjọ́ ọlọ́run dá ìgbín ọkọ́lé rẹ̀ fún ni o ọlọ́run ọkọ́lé tiwa fún wa níjọ́ ọlọ́run dá sáwùrú tòun ti lé rẹ̀ lọ́wáyé ọlọ́run kọ́lé tiwa fún wa níjọ́ ọlọ́run dá alákàn òun àti ilé rẹ̀ lọ́wáyé ọlọ́run ọkọ́lé rẹ̀ fún wa ọ̀nà wọ́ọ́lá o ọ̀nà wọ́ọ́lá o òjò kì í balẹ̀ kọ́ tà sí ilẹ̀ gbogbo bí olóore wa bá wà yọ wà wárí ni o tọ́ bá wá wárí orí ò ní takò wá o orí àpínlé kò ní jẹ́ tiwa orí àkùndé kò ní jẹ́ tiwa orí gbáǹkọ́ gbì orí gbáǹkọ́ gbòòsà orí tí ka ọ̀tá láyà orí tágbára àṣàṣì ọ̀ka òun ní kọ́lọ́hún ṣe fún gbogbo wa orí dé ẹ̀mí pin kò ní jẹ́ tiwa ọmọdé ìyá kú kò ní jẹ́ tiwa ọmọdé bàbá kú kò ní jẹ́ tiwa yọ̀ọ̀yẹ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ́ o ire kàbìtì nílé gbogbo wa o.